òun àti imam. Wọ́n ní a 25-year-old Uganda pastor was unalived hours after participating in a public Christian-Muslim debate where two Muslim women reportedly converted to Christianity. Ó lọ bá wọn ṣe ìfàǹfà, Kristẹni ló dá, àwọn tí bí ní Mùsùlùmí ló dá. Bó ṣe ń gbé ẹ̀rí jáde ní tìkẹ̀tìkẹ̀, àwọn tí bí náà ń gbé ẹ̀rí jáde. Àwọn obìnrin yẹn wá wò pé ó dàbẹ̀ ní pé òkùnkùn ní Islam yìí o. Àwọn obìnrin méjì wọ́n bá kúrò ní Islam ló bá di Kristẹni. Witnesses said Pastor Bernard Mulongo was threatened afterward by Imam Hassan Musa, who allegedly told him, "You deserve death for leading Muslims to Christ." Àwọn tí ọ̀rọ̀ yìí ṣojú wa sọ pé àwọn Mùsùlùmí àti Imam wọ́n bá bẹ̀rẹ̀ sí dúnkokò mọ́ pásítọ̀ yìí pé a máa pa ẹni pẹ̀lú nǹkan tó ṣe yìí. Ó ti kó àwọn èrò wa lọ sí inú Kristẹni. Later that evening, after a radio interview, armed men on motorcycles stopped Mulongo and his friend. The friend escaped, but Mulongo was captured and later found dead with multiple injuries. Lẹ́yìn ọ̀rẹ́yìn nígbà tó ń lọlé, òun ni àwọn Mùsùlùmí kan bá dá dúró, òun àti ọ̀rẹ́ ẹ̀ sá lọ. Lọ́rọ̀ kan ṣá, pásítọ̀ yìí, arákùnrin yìí, ọ̀dọ́mọdékùnrin yìí, àwọn Mùsùlùmí ti pa. Police are investigating the murder and Musa is considered a suspect but remains at large. Àwọn agbófinró ń ṣèwádìí, àmọ́ wọ́n ti rí i pé ìmọ̀ọ̀mù òun ni ó pẹ̀lú àwọn tó ṣekú pa arákùnrin yìí. Ẹ̀yin èèyàn wa, ìdí nìyí tá fi ń sọ fún yín wípé ẹ lọ dira. Ẹ̀sìn Islam ò wá bá wa ṣeré. Wọ́n gbé wá kí wọ́n pa gbogbo àmì ìdánimọ̀ wa, kí wọ́n pa gbogbo wa, kí wọ́n pa ìtàn wa rẹ́, kí wọ́n gba ilẹ̀ wa. Ẹ jẹ́ ká wá lọ wo nǹkan tó wà nínú Quran. Ọ̀rọ̀ Quran ni ìmọ̀ọ̀mù tẹ̀lé. Ẹ ká lọ sí Quran chapter 5 verse 33. Ó ní ẹ̀san àwọn tó ń gbógun ti Allahu àti òjíṣẹ́ rẹ̀ tí wọ́n sì ń ṣe ìbàjẹ́ lórí ilẹ̀ ni pé kí ẹ pa wọ́n, tàbí kí ẹ kàn wọ́n mọ́ igi àgbélébù, tàbí kí ẹ gé ọwọ́ wọn àti ẹsẹ̀ wọn ní ìpàsípayọ̀, tàbí kí ẹ lé wọn kúrò nínú ìlú wọn. Ìyẹn ni ìyẹpẹrẹ fún wọn nílé ayé, ìyà ńlá sì ń bẹ fún wọn ní ọ̀run. Ṣé rí bá ṣe ń bá àwọn Mùsùlùmí ṣe ìfàǹfà tá à ń béèrè ìbéèrè lọ́wọ́ wọn pé ẹ̀sìn tẹ́ ń ṣe yìí ẹgbẹ́ òkùnkùn ni, Allah yìí ò kí ń ṣọlọ́run. Lójú àwọn Mùsùlùmí, à ń gbógun ti Allah àti òjíṣẹ́ ẹ̀ ni. Nǹkan tí Allah dẹ̀ sọ fún àwọn Mùsùlùmí ni pé ẹnikẹ́ni tí ó bá gbógun ti Allah àti òjíṣẹ́ ẹ pa irú ẹni bẹ́ẹ̀. Tí ẹ bá rí pa, ẹ kàn mọ́ igi àgbélébù. Tí ẹ bá rí kàn mọ́ igi àgbélébù, ẹ gé ọwọ́ àti ẹsẹ̀ ẹ̀ ní ìpàsípayọ̀. Tí ẹ ò bá rí nǹkan yẹn ṣe, ẹ fòró ẹ̀ kẹ́ lé kúrò nínú ìlú ẹ̀. Ìyẹn ni ìyẹpẹrẹ fún onílé ayé. Tó bá tún wá dé ọ̀run bó tún máa jẹ ìyà. Ẹ̀yin èèyàn wa, ẹ̀sìn Islam láti òkè délẹ̀ irọ́ ni. Gbogbo nǹkan tá à ń sọ fún yín òdodo ni. Ṣé wá rí nǹkan tá à ń sọ fún yín lénìí? Á dá kẹ́ tètè gbọ́ wa lénìí. Torí àwọn àrọ́mọdọ́mọ wa tó ń bọ̀ lọ́la kán bá lè ráyé gbé. Torí bí bẹ́ẹ̀ kọ́, àwọn Mùsùlùmí yìí máa kó àwọn àrọ́mọdọ́mọ wa lẹ́rú. Wọ́n máa kó wọn sí abẹ́ wọn. Wọ́n máa jẹ gàba lé wọn lórí. Ẹ jí kẹ́ tètè gbọ́ ìkìlọ̀. Ẹ padà lọ sí ilé yín. Ọlọ́run Olódùmarè ò ní nǹkan kan ṣe pẹ̀lú Islam. Wọ́n dá Islam lẹ̀ láti máa fi jagun gbalẹ̀ ni. Àwọn àáfàá àwọn tẹ̀dẹ̀ ń rí tí wọ́n ń polongo Islam yìí, wọ́n fẹ́ kó wa lẹ́rú ni. Wọ́n fẹ́ kó wa sí abẹ́ wọn. Wọn ò fẹ́ ṣiṣẹ́, wọ́n dẹ̀ fẹ́ máa jẹ. Wọ́n fẹ́ jẹ gàba lé wa lórí. Wọ́n ń tà wá lẹ́rú fún ìran Lárúbáwá ni. Ẹ jí, ẹ má sùn, ẹ padà lọ sí ilé yín. Nǹkan tí wọ́n bá ń ṣe nílé yín ni kẹ́ ẹ lọ máa bá wọn ṣe. Kò sí iná kankan bì kankan, kò sálùjọ́nà kankan bì kankan. Ayé kankan ò parẹ́. Ẹ rí arákùnrin tí wọ́n pa yìí, òun nígbàgbọ́ pé òun lọ sí heaven. Kò sí heaven o. Tó o bá lọ jẹ́ kí wọ́n pa ẹ́, ikú ẹ sàárà ni o. Kò sí heaven kankan bì kankan. Bí wọ́n ṣe pa arákùnrin yẹn, wọ́n ti bí ọmọ mi. Ayé kankan ò parẹ́. A máa lọ, a máa bọ̀ ni. Ẹ jí, ẹ padà lọ sí ilé yín. Nǹkan tí wọ́n bá ń ṣe nílé yín ni kẹ́ ẹ lọ máa bá wọn ṣe. Allah kò kí ń ṣọlọ́run Olódùmarè. Èrè lásán ni. Paracetamol 10 naira. Ó lágbára ju Allah lọ. Mo sọ yìí mo dúró. Ó dìgbà. Ẹ gbà wá o. Wọ́n fẹ́ wo mọ́sáàsì Àkìlápá ni o. Ẹ dákun ẹ ṣàánú wa o. Gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ ṣàánú wa o.
báyìí tí wọ́n ti fẹ́ wó mọ́sálásí Akílápá, ẹ jẹ́ ká rí dájú wípé mọ́sálásí Akílẹ́sẹ̀ náà wọ́n wó, torí wípé àwọn mọ́sálásí tó wà ládùúgbò wa yìí ó dúró fún ilé ogun fún àwọn jàǹdùkú yìí. Ibẹ̀ ni wọ́n ti máa pàṣẹ ẹ lọ pa ẹni báyìí, ẹ lọ pa ẹni báyìí. Èmi kọ́ ni mo sọ, ó wà nínú ìwé wọn, máa kà jáde fún yín. Ẹlẹ́ẹ̀kejì ni wípé ìwọ tó o bá ti fún àwọn mùsùlùmí kan ní ilẹ̀ wípé kí wọ́n kọ́ mọ́sálásí sí, tí wọ́n parọ́ fún yín pé o máa gba ládá lọ́dọ̀ Allah, irọ́ ni o, kò sí nǹkan tó ń jẹ́ ládá o, kò sí nǹkan tó ń jẹ́ ládá, kò sálùjọ náà, kò sí náà, irọ́ ni o. Ẹ lọ gba ilẹ̀ yín padà. Gbogbo àwọn mọ́sálásí tí wọ́n ti kọ́ sórí ẹ̀, ẹ jẹ́ kí wọ́n wó kẹ́ ẹ lọ fi kọ́ ilé iṣẹ́. Ẹnikẹ́ni tó bá fẹ́ kírun kó máa kí ìrun ẹ̀ ní inú yàrá ẹ̀. Ẹ wá jẹ́ kí á wo ìwé wọn, ká gbọ́ nǹkan tí ó sọ nípa mọ́sálásí. Ẹ lè rí wípé mọ́sálásí tó wà ládùúgbò yín yẹn, ilé ogun ni o, wọ́n gbé e wá síbẹ̀ torí wípé wọ́n fẹ́ gba ilẹ̀ yín, wọ́n dẹ̀ fẹ́ fi pa gbogbo ẹ̀yin tí ẹ ò bá ti ṣe mùsùlùmí. Ẹ ká lọ sí Súnà Ibn Majah, ohun rẹ̀ tẹ́ bá ti rí Súnà Ibn Majah volume 1, ó wà ní page 483, the chapter of mosque, ìwé mọ́sálásí. Ó ní mosque play an extremely significant and fundamental role in building of the Islamic society. Wọ́n ní àwọn mọ́sálásí yẹn o, wọ́n ní ipa pàtàkì tí wọ́n ń kó tí wọ́n bá fẹ́ sọ ìlú yín di ìlú mùsùlùmí, tí wọ́n fẹ́ sọ ilẹ̀ yín di ilẹ̀ ṣẹ̀ríà. Àwọn mọ́sálásí ní àwọn ipa tí wọ́n ń kó. The messenger of Allah used the mosque for a myriad of purposes. Muhammadu òjíṣẹ́ Allah ó lo àwọn mọ́sálásí fún oríṣiríṣi nǹkan. As a capital of the Islamic state, tí ìlú yín, tí ilẹ̀ yín bá ti di ilẹ̀ mùsùlùmí, àwọn mọ́sálásí tí wọ́n kọ́ sí orí ilẹ̀ yín, òun ló máa jẹ́, ibẹ̀ ni ó máa jẹ́ olórí ní inú ilẹ̀ yín. Gbogbo nǹkan tó bá fẹ́ ṣe inú mọ́sálásí náà ti máa dájọ́. Àwọn central mosque yẹn tẹ́ ẹ rí yẹn, òun ló máa jẹ́ capital Islamic state, ló máa jẹ́ olórí, ibẹ̀ náà ti máa dájọ́ oríṣiríṣi tí wọ́n bá fẹ́ dá. As a command center for military expeditions, àwọn mọ́sálásí yẹn, ibẹ̀ náà ti máa jíròrò, ẹni báyìí la fẹ́ lọ pa, ó yá ẹ yá lọ síbẹ̀, ó yá ẹ lọ pa wọ́n. Àdúgbò báyìí la ti fẹ́ lọ, ó yá ẹ lọ síbẹ̀, ẹ lọ pa wọ́n. As a consultation chamber for state affairs, tí wọ́n bá ti fẹ́ jíròrò, inú mọ́sálásí yẹn ni wọ́n ti máa lọ. As a public treasury, bọ́n ṣe fẹ́ ṣe ètò ìṣúná, inú mọ́sálásí yẹn ló ti máa ṣe. As an Islamic court, tí wọ́n bá fẹ́ dájọ́, ẹ lọ yẹgi fún, ẹ lọ pa, ẹ lọ bẹ́ lọ́rùn, ẹ lọ nà lẹ́gba, inú mọ́sálásí yẹn ló ti máa dá. Ìdí nìyí tí mo fi sọ fún yín wípé ẹ rí i dájú wípé gbogbo yín ẹ kúrò nínú Islam. Àwọn mọ́sálásí yẹn wọ́n gbé kúrò lórí ilẹ̀ yín, wọ́n wó. Ẹ rí wípé kété tí àwọn mọ́sálásí bá ti lọọlẹ̀ ní orí ilẹ̀ yín, kò ní sí ibi tí àwọn jàǹdùkú tó fẹ́ wá pa yín tí wọ́n fẹ́ dé sí. Oníkálukú ẹ máa lè ṣe àmójútó àdúgbò yín fúnra yín. Ẹ̀yin èèyàn wa ẹ jí. Ìwọ tí wọ́n wá bá pé a máa fẹ́ kọ́ mọ́sálásí, dá sí ti Allah. Ó jẹ́ kí n ṣe mùsùlùmí, ìwọ náà wá lọ ń bá wọn dá sí. Ó tún ní nǹkan tí Allah sọ. Ẹ ká lọ sí Quran chapter 9 verse 17 and 18. Kí ni nǹkan tó sọ? Ó ní kò lẹ́tọ̀ọ́ fún àwọn ọ̀ṣẹbọ láti máa ṣàmójútó àwọn mọ́sálásí Allahu nígbà tí wọ́n ń jẹ́ ẹlẹ́rìí sí àìgbàgbọ́ lórí ara wọn. Àwọn wọ̀nyẹn ni iṣẹ́ wọn ti bàjẹ́, olùṣègbére sì ni wọ́n nínú iná. Ẹni tí yóò máa ṣàmójútó àwọn mọ́sálásí Allahu ni ẹni tó gbàgbọ́ nínú Allahu àti ọjọ́ ìkẹyìn, tó sì ń kírun, tó ń yan sàká, kò sì páyà ṣìgìdì kan lẹ́yìn Allahu. Àwọn wọ̀nyẹn ni wọ́n kúkú wà nínú àwọn olùmọ̀nà. Ìtumọ̀ ẹ̀ ní pé ìwọ tó kì í ṣe mùsùlùmí, tó wá lọ fún wọn lówó pé ó yá afẹ́ dá sí ti mọ́sálásí, wá lọ fún wọn lówó, inú náà ni ó kàn tanra ẹni o. Táfà kan bá ní dá sí ti mọ́sálásí tó jẹ́ kí n ṣe mùsùlùmí, má dá sí o. Ẹ̀yin èèyàn wa, ẹ rí i dájú wípé gbogbo àwọn mọ́sálásí tó wà ládùúgbò yín, ẹ lọ ń wonú, ẹ lọ ń wo àwọn ẹrù tó ń kó sínú ẹ̀. Ẹ rí i dájú wípé àwọn Fúlàní apààyàn kan wọn ò máa sá sí inú mọ́sálásí, wọn ò máa sunbẹ̀ mọ́jú, torí ibẹ̀ ni wọ́n ń sùn, ibẹ̀ ni ilé wọn. Tó bá ti ń bọ̀ láti ilẹ̀ ibi tó ti ń bọ̀, wọ́n á kàn ra wá mọ́sálásí kan, ibẹ̀ náà máa wá pẹ̀lú ọ̀kadà kan, ibẹ̀ náà máa sùn. Ẹ̀yin wọ́n á máa sọ fún yín pé Allah mùsùlùmí náà rẹ mùsùlùmí. Irọ́ o, wọ́n fẹ́ wá pa yín ni o.
ẹ̀yin ọmọ kóòtù òjíire ẹ jí. Ọlọ́run Olódùmarè ò ní nǹkan kan ṣe pẹ̀lú mọ́ṣáláṣí. Ọlọ́run Olódùmarè ò lẹ́sìn. Ọlọ́run Olódùmarè kọ́ ni Allah. Wọ́n gbé ìsìláàmù wá láti wá fi kó wa papámọ́ra, kí wọ́n pa gbogbo wa, kí wọ́n dẹ̀ gba ilé wa. Ẹ jí, ẹ má sùn, ẹ padà lọ sí ilé yín. Nǹkan tí wọ́n bá ń ṣe nílé yín ni kí ẹ lọ máa bá wọn ṣe. Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè, èrè lásán ni. Paracetamol 10 naira ó lágbára ju Allah lọ. Mo sọ yìí mo dúró. Ó dìgbà.